ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá mi bọ̀ ní ìkànnì ti Yorùbá Lágbà Wọn, Yorùbá Lágbà Wọn tẹlifíṣàn lórí YouTube. Ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe sí orí ìkànnì yìí, ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe sí orí ìkànnì yìí, eléyìí tí mo fi pe àwọn pèdèpèdè, òṣèré àti olórin gbogbo, èyíkéyìí nínú olórin, tí mo fi ṣe ìkìlọ̀ fún wa wípé ó dọwọ́ wa o, ó dọwọ́ wa o. Wọ́n ló yẹ ẹni gbogbo kó dínwó aró, kò yàtọ̀ lé o. Ó yẹ ẹni gbogbo kó dínwó aró, ṣùgbọ́n kò yàtọ̀ lé. Lórí ọ̀rọ̀ ta ni? Dr. Rahmon Oríyọmí Òkìkí ọmọ Amusa. Eléyìí tá a sì ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú gbogbo tí ń jẹ́ pèdèpèdè nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé pèdèpèdè kan bá tún ti jáde nípínlẹ̀ míì, èmi ò tíì mọ̀ o. Àmọ́ pèdèpèdè tí ń rọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, pèdèpèdè tí ń fi hàn wípé òun ní lọ́kàn láti jáde du ipò gómìnà nípínlẹ̀ tọ̀yọ́. Nínú gbogbo tí ń jẹ́ pèdèpèdè láyé, aláwọn tó tó wá bí nínú pèdèpèdè nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá. A ní àwọn tí wọ́n jẹ́ pèdèpèdè tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n, aláwọn tí wọ́n tún kéré sí wa. Inú bá a ṣe wá pọ̀ tó yẹn lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ẹnìkan ṣoṣo tá a tí ì rí, òun náà nìyẹn o. Alhaji Dr. Abdulrahmon Oríyọmí Òkìkí ọmọ Amusa. Ọlọ́run mọ́ sórí wa lórí ìyà. Ẹ̀yin tẹ́ bá wo fídíò tí mo ti kọ́kọ́ ṣe kọjá, mo ní tí àwọn olóṣèlú bá fẹ́ ṣe campaign, àwa ni wọ́n máa ń lò. Wọ́n lo òṣèré, wọ́n lo àwọn olórin, wọ́n lo àwọn pèdèpèdè àtàwọn gbogbo tó jọ mọ́ iṣẹ́ ọpọlọ àti àwọn iṣẹ́ tó mókìkí dání. Pàápàá jùlọ àwọn tọ́lọ́run bá ti gbàdúrà wọn tí wọ́n bá ti hàn. Nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wo ẹgbẹ́ òṣèré tẹ́ ń wo ẹgbẹ́ pèdèpèdè yẹn, ẹ má jẹ́ kí n tàn yín. Àwọn tó hàn nù wa tẹ́ ẹ lè pè lólókìkí, àtolórin ni o, tẹ́ ẹ lè pè ní olókìkí, ẹ wò iye wọn kéré jọjọ. Àwọn olókìkí tẹ́ ẹ rí ẹ, wọ́n kéré gan. Láàárín omilẹgbẹ́ àwọn tí wọ́n ń bẹ lábẹ́ wọn tí wọn ò lókìkí. Ṣé kí n mọ́ tàn yín? Ẹlòmíì tí ń bẹ ń diṣẹ́ à ń ṣe eré orí ìtàgé. Ìtàgé ni wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n ti darúgbó báyìí. Ẹni tó ti wọ 70, 80 wà nínú wọn. Àwọn 60 wọ́n ń bẹ nínú wọn. Tí ẹ dá wọn mọ̀ tí wọ́n bá ń lọ ládùúgbò, tẹ́ ẹ lè dá wọn mọ̀ pé onítíátà lélẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ nínú olórin. Bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ nínú pèdèpèdè. Àti àwọn ogunlọ́gọ̀ ọmọ wẹrẹ, àwọn ọ̀dọ́ tí wọ́n torí bọ inú iṣẹ́ tá ń wí. Ṣùgbọ́n tó go ò tí ì dé. Ẹlòmíì ti lọ́dún 15, ẹlòmíì ti lógún ọdún, ọlọ́gbọ̀n ọdún ń bẹ. Tẹ́nìkan ò dá wọn mọ̀. Ṣùgbọ́n tó jẹ́ pé ojoojúmọ́ ayé wọn náà fi ń ṣiṣẹ́ yìí tí wọ́n wà ń bẹ̀. A mọ̀ wọ́n nínú ẹgbẹ́ yẹn, but nígboro ayé ò dá wọn mọ̀. Iṣẹ́ náà wọ́n sì ń ṣe, wọn ò kúrò nídìí ẹ̀, wọ́n wà ń bẹ̀. Tá a bá fún àpẹẹrẹ ká pé ẹgbẹ́ òṣèré, fàpẹẹrẹ ni o, fàpẹẹrẹ ni o. Ká pé a jẹ́ bíi 35,000 members. Ẹgbẹ̀rún 530 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n ń bẹ lábẹ́ iṣẹ́ òṣèré, fàpẹẹrẹ ni mo sọ o. Tẹ́ ẹ bá lọ ka iye àwọn tí wọ́n hàn ń bẹ̀, bóyá náà lè pọ́gọ́rùn. Bóyá àwọn lè pọ́gọ́rùn. Tẹ́ ẹ lè sọ pé òkìkí wọn halẹ̀ àrírú ẹ̀ rí. Tẹ́yìn náà bá yẹ̀ wò, gbogbo tó kù aláfikúnra wọn ni. Ọlọ́run ní sì ń ṣe èèyàn kan torí ẹni tó bá fagídí wa, bí èèyàn bá ní wọ́n kánjú mọ́, wọ́n kánjú gbàgbé ẹ̀ka yìí. Níbo ni mo wá ń lọ? Ó ní wípé tí wọ́n bá lò wá bẹ́ẹ̀ yẹn fi polongo òbò, tá a kó gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wa, tá a kán lu agboolé, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, yẹpẹrẹ kọ́ lè pa sí o tó bá di ibi pé ká campaign fún yàn. Àwọn tó mọ̀ mí mọ̀ tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ wọn pé ká campaign fún yàn, kí wọ́n ti condemn olóṣèlú kan bì kan ládùúgbò kan, pàápàá jùlọ àdúgbò tí irú wa ti wá.
kọ́lọ́run wá gbé wa pàdé ẹ̀ kán wá sọ pé ẹ jẹ́ á ṣiṣẹ́ fún wọn wọ́n ṣe dáadáa. Ẹ wò ó, ọ̀gá ni kán láwùjọ àwọn òkúta o. Ẹyẹ tí ó doríkodò bí àdán ò sí o, àfi tí ó bá pẹ̀jẹ̀ lẹ́nu. Ìmọye olóṣèlú tọ́lọ́run ti lò wá fún láti gbé wọlé. Kànràn kí wọ́n rí dáadáa ṣe fún wa, ó yá wọn lára kí wọ́n lọ rọ̀kadà fáwọn ọmọ tọ́ọ̀gì ju kí wọ́n ṣe dáadáa fáwa tá a torí ba gbolé, àwa tá à ń báwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ dìbò fún wọn, wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa. Mo ti rólóṣèlú tí wọ́n sọ pé tí wọ́n fà kalẹ̀ lọ́dún tí ò pẹ́ púpọ̀ sẹ́yìn, táwọn èèyàn ń sọ pé láyé àwọn ò ní dìbò fún, láyé àwọn ò ní dìbò fún. Lọ́dún lọ́hùn èmi náà gbégbá kánsélọ̀ ládùúgbò mi ní ward 5 níbi tí mo ti wá. Mo gbé àpótí kánsélọ̀ lọ́dún náà lọ́hùn. Àmọ́ ìjọba ìpínlẹ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́ tó wà ńgbà náà, wọn ò ṣètò ìbò local government ìjọba ìbílẹ̀ fún odidi ọdún 8 gbáko. Ó kóṣù 6 tí wọ́n lọ ṣe awúrúju ìbò tọ́lọ́run ò sì jẹ́ kí wọ́n jẹ lọ nígbà tí ìjọba míì gbàjọba lọ́wọ́ wọn. Níbo ni mò ń lọ? A ń láti gbé arákùnrin lẹ́yìn. A dẹ̀ lọ ń campaign fún wọn kí wọ́n wọlé. Ayé kọ̀ndẹ́mù wọn jọ náà, wọn láwọn ò fẹ́ wọn. Mo jáde síta, mo bọ́ síwájú àwọn ará àdúgbò àti bí tí ìṣe àdúgbò mi ṣùgbọ́n tá a jọ wà ní wọ́ọ̀dù kan náà àti local government. Mo lo gbogbo agbára òṣèré pédépédé. Iṣan ọ̀tún ó bọ́ sí tòsì. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni táwọn wí wọlé? Gbogbo ibi tá a ti ṣe ìlérí pé wọ́n ó gbẹ́ kànga sí, wọ́n ó ṣe bọ́ọ̀hù sí, wọn ò ṣe kankan. Àmọ́ pàjẹ́ bàlẹ́rù, kò sí kú tí ó pàgbà tí wọn ò ní bá po lórí ẹ̀ bẹ́ẹ̀. Mo padà kojú ẹ̀, mo dẹ̀ sọ fún obìnrin tó gégi ń gbòrò ní ó lóun àgémọ. Èyí tẹ́ ẹ gé yìí, ẹ ti gé mọ. Bọ́lọ́run fẹ́ wọ́n sì gé mọ. Èmi ò wá mọ̀ bóyá Ọlọ́run tó lè tì wọ́n bọ́ta padà o. Ṣùgbọ́n tó bá sì ń jẹ́ pé agbègbè ibi tá a ti jọ wà náà ni yóò le díẹ̀, yóò le díẹ̀. Èyí wá jẹ́ ohun ìwúrí nígbà tí mo gbọ́ pé Dr. Alhaji Rahmon Oríyọmí Òkìkí ọmọ Amusa ó jáde, ó ń sọ pé òun ó ṣe gómìnà tí gbogbo èèyàn sì ti ń rọ́ kẹ̀kẹ́ tìlú ti ń milẹ̀. Ó tó bẹ́ẹ̀ o. Tó ń bá wá jáde kó mọ̀ tó jó nǹkan, kó mọ̀ jẹ́ Alhaji Rahmon Oríyọmí, kó tún jẹ́ lòmíì nínú pèdèpèdè àbí òṣèré àbí olórin ló bá jáde, mo fi ọba tó ní mí búra, kò pọn dandan kí n fojú kan onítọ̀hún. Tí ìbò ẹ̀ bá ti jọmọ́ ìbò tó jọmọ́ àdúgbò mi àti gbogbo agbègbè ibi tí apá mi bá ká nípínlẹ̀ Ọ̀yọ́ yìí, ìmọ̀ ṣiṣẹ́ lọ ni. Màá máa ṣiṣẹ́ lọ ni. Léyìí tó ti wá jẹ́ pé a ti wá rí nínú wa tó wá tiẹ̀ wá fojú hàn. Èyí náà ni ó wá jẹ́ ká mọ̀ bóyá ìyà tí ń jẹ wá yìí àwọn ọmọ Yorùbá tó bá tó àbí ò bá tó. Èyí tí ó jà mọ̀ náà ibẹ̀ náà ládé yìí. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti ra ọpọlọ gbogbo wa, wọ́n ti ra iye wa. Àwọn ẹgbẹ́ òṣèlú tó lóko nìkan ni la gbà pé tó bá jáde ńbẹ̀ kò bá jẹ́ ní ibi. Ibẹ̀ la gbà pa á dìbò sí. Àti ìgbọ́n iye ò tí ì jórí wa débi pé ká gbọ́n débi pé téèyàn bá jáde nínú ẹgbẹ́ eléwé tó bá ti jẹ́ èèyàn rẹ̀ tọ́mọ aráyé lè rí àǹfààní lára rẹ̀ àbí tí wọ́n tiẹ̀ ti ń jàǹfààní ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyọ tí wọ́n ti ń jẹ́ bọ̀ tó wá padà wá dẹni tí ó lóun fẹ́ ṣèlú. Àkókò tó yẹ ká mọ̀ wípé ká dìbò fúnrú wọn. Ó ṣeé ṣe o, èmi ò mọ̀ o, torí mi ò tí ì rí Alhaji Abdulrahmon Oríyọmí Hamzat jókòó tì báyìí. Àmọ́ pẹ̀lú gbogbo tèmi ń rí, èmi o àti gbogbo tó bá so mọ́ mi àti gbogbo ẹni tó sọ pé òun nífẹ̀ẹ́ mi dénú dọ́kàn. Ẹyọ ìbò tèmi o, Abdulrahmon Oríyọmí Hamzat ló ní. Bẹ́ẹ̀ ni, akáláṣe tó bá wá padà sọ pé òun ò ṣe mọ́. Ẹyọ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá mú lẹ̀kẹ̀ ká kó lọ sídìí ọmọ ẹlòmíì. Ẹ gbọ́ mi, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá mú lẹ̀kẹ̀ ká lọ kó sídìí ọmọ ẹlòmíì. Tó bá jẹ́ pé iṣẹ́ yìí kan náà tájọ́ ń ṣe yìí ni tájọ́ ń kásọ sọ́rùn.
Ọlọ́run tó ní ìgbà àti àkókò tí ń fi àti yọ oníkálukú sí ló fi ti Ràmọ́nì Oríyọmí Hamzat Òkìkí ọmọ Amusa ló fi sí àwọn àkókò tá a wà yìí. Ìgbà lónígbà ń lò, ẹnìkan ò láyé. Ẹyọ ọjọ́ orí kọ́ tàgbà kọ́, ọba òkè fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Èèyàn tó fẹ́ jíṣẹ́ pọ̀, díẹ̀ nú wọn la fi rán. Nínú díẹ̀ tá a fi ṣe rán, ọ̀kan ni Alhaji Dr. Oríyọmí Òkìkí ọmọ Amusa. Bàbá wa láwọn olóṣèlú kan ò dáa, láwọn ibi tó bá kọlu àwa tó bá ti dáa, ó dà pé mo ti wá ní àǹfààní láti fi ṣèdúpẹ́. Èmi ò mọ̀ bó bá ti wù ọ́ ni o gbọ́rọ̀ mi o, sọ mọ̀ pé aláṣìgbọ́ ń wọ mí. Ẹni tí ó sì sọ̀rọ̀ tẹ́ lọ mọ́ gé kéékèèké, tẹ́yìn ó mọ̀ fi káàṣì kúrúsì ti yín, iná ni ò jẹ́ kí ayé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ sú ẹ́. Social media ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́, torí bí tẹ́lẹ̀kún bá ti ń sunkún, àwọn dèdèrè òpònú kan, àwọn amukun mẹ́kọ̀ọ́ tó jẹ́ pé bọ́tọ̀ ní bẹ́nu wọn tí wọ́n ti fọwọ́ jẹ́ mọ́, báwọn ó ṣe sọ di àwàdà ni làwọn ó mọ̀ lé. Ẹ mọ̀ gé fídíò ní fídíò, kẹ́ mọ̀ gé, kẹ́ mọ̀ yọ àwọn, kẹ́ mọ̀ fàwọn kẹ́kẹ́ kún rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ìyà sì ń jẹ yín, kú òǹdí rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Àsìkò tó nítumọ̀ ilẹ̀ fi ń ṣòfò nígbà tá a bá ń sọ̀rọ̀ gidi lọ́wọ́, ọ̀rọ̀ tí ń dùn ní. Tẹ́yìn kan mú bí ìgbà tó jẹ́ pé kò kàn yín, ó sì kàn yín, ó ṣẹ́wó mọ́ yín lára. Ẹyọ bó ṣe rí nìyẹn o. Tá a bá wá ń sọ wípé àwọn olóṣèlú kan ṣe nǹkan kan, abẹ́bọ́tà ń sọ. Èmi ọmọ Akínsọlá, àwọn tó mọ̀ mí mọ̀, tó o bá tí ì wo rẹ́kọ̀dù mi Fẹ́lẹ́tọ̀lẹ́tọ̀ ẹ̀ lọ wò ó. Kó o wò láti bẹ̀rẹ̀ tó fi dópin. Ẹ rí i pé mo dárúkọ àwọn olóṣèlú kan nínú rẹ́kọ̀dù yẹn. Ẹ lọ bèrè, ìgbà sílè kan lọ́wọ́ wọn, sílè kan báyìí mi ò gbà ó. Ṣùgbọ́n wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe mí. Tẹ́nìkan bá wà ní ipò òṣèlú tó bá ṣe dáadáa fún àwọn èèyàn, mọ̀ wá torí pé tọ́rọ́ kọ́bọ̀ rẹ̀ ò bọ́ sí wọn lọ́wọ́. Ẹyọ ká wá wà nípò tá a wà yìí, torí pé Ọlọ́run ní ká lẹ́nu ká máa ṣiṣẹ́ ká fẹnu sọ̀rọ̀. Kó wá jẹ́ pé gbogbo ẹnu wa á ṣá máa fi bà àwọn èèyàn jẹ́ ni, ká máa fi bà èèyàn jẹ́. Olóṣèlú kò ṣe dáadáa rí, gbogbo wọn náà ń ṣaburú. Irọ́ o. Inú fámílì oníkálukú, ṣé gbogbo àwọn àgbààgbà wa tí ń bẹ́ẹ̀ náà ń ṣe dáadáa? Ṣé gbogbo ohun tó fẹ́ ń lo rí lọ́dọ̀ àwọn tí ń bẹ́nu ẹbí ẹ tó fi wá rí gbogbo ẹ̀ ní òṣèlú ò lè rí? A mọ̀ mẹ́nu bà àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá ṣe dáadáa. Pàápàá jùlọ sí àwa òṣèré, olórin àti tí ń jẹ́ pèdèpèdè. Àti tí ń jẹ́ pèdèpèdè. Òbúkọ ní tòun di méjì lọ́wọ́ ìyá òun. Èmi bẹ́mi ṣe wà yìí, tèmi di méjì o. Pèdèpèdè ni mí, òṣèré ni mí láti kékeré. Àwọn iṣẹ́ méjèèjì tí mo ti ń sọ yìí, gbẹ́nu ẹ sọ̀hún lọ wábi jókòó sí, kò sí lọ́rọ̀ mi o. Gbẹ́nu ẹ sọ̀hún lọ wábi jókòó sí, kò sí lọ́rọ̀ mi o. Torí pé tẹ́ẹ̀dá ò bá nítàn, tó bá tàn, irú wọn kì í pẹ́ parẹ́. Tẹ́ẹ̀dá ò bá nítàn, tó bá tàn, irú wọn kì í pẹ́ parẹ́. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lábẹ́ bó ti lè wù kó rí, bí n ṣe ṣe olókìkí kan tó ti rinlẹ̀ yìí, mo ti gbìyànjú, mo ti gbin àwọn nǹkan kan sínú àwọn iṣẹ́ méjèèjì. Táyé fi lè sọ wípé kọ́lọ́hun ó gbé mọ́tàgbàmọ́lẹ̀ lórí sókè, kì í ṣe kọ́lọ́hun fún lẹ́bùn. Ọlọ́run fún mi lẹ́bùn, mo tún darapọ̀ máwọn èèyàn rẹ̀, mo ráwọn èèyàn rẹ̀ bá rìn nídìí iṣẹ́ ọ̀hún. Yóò fúndi eléyìí, inú àwọn olóṣèlú tó ṣe dáadáa fún wa, tí wọ́n mú nínú àwọn òṣèré, tí wọ́n fi wọ́n sínú ìṣèjọba wọn. Àwọn kan ti ṣe bẹ́ẹ̀ kọjá kò wọ́pọ̀. Àmọ́ mo wá rí pé ìjọba tí ń lọ lọ́wọ́lọ́wọ́ tó wà lóde yìí, àwọn gómìnà kan, wọ́n mú àwọn òṣèré, wọ́n mú àwọn pèdèpèdè, wọ́n fi wọ́n sínú ìṣèjọba wọn. Ibi téèyàn bá ti ṣe, ibẹ̀ lèèyàn ti jẹ. Ibi èèyàn bá ti ṣe, ibẹ̀ ní ti jẹ. Kò sí ní tó burú tó o bá jẹ́ kọmíṣánná, tó o bá jẹ́ mínísítà, tó o bá jẹ́ àmbàsádọ̀,
gbogbo ipò tí wọ́n máa ń pín nínú òṣèlú pátá alága kánsù ni ọ́ ni gómìnà nípínlẹ̀ ni ọ́ ni àwọn gómìnà kan ti fi ìpìlẹ̀ rere lélẹ̀ tí wọ́n mọ̀ wípé àwọn èèyàn yìí nígbà tójú pọ́n igún àwòdì wọn ó bá wọn rà wọ́n wá mú nínú àwọn pèdèpèdè wọ́n mú nínú àwọn òṣèré wọ́n fi wọ́n sínú ìṣèjọba wọn wá fi wọ́n síbẹ̀ tán ẹ̀yin tẹ̀ ń pẹ́ nífẹ̀ẹ́ wa a nífẹ̀ẹ́ àwọn òṣèré ṣé kí wọ́n máa tọrọ owó fún wa lẹ fẹ́ràn ni kán pàrọ̀ òṣèré kan ọ̀yá kí wọ́n máa tọrọ owó fún ilẹ̀ fẹ́ ẹ tún bẹnu àtẹ́ lu àwọn tí wọ́n yàn sínú ìṣèjọba níbo là ń lọ níbo là ń lọ kí ló dé tó jẹ́ pé àwa lọ̀tá ara wa ẹ mọ iye òṣèré míì tó fara gbá níbi tí wọ́n ti ń campaign káàkiri lọ́dún kan àwọn èèyàn wa kan ọlọ́run ló yọ wọ́n ọlọ́run ló là wọ́n wọ́n ní accident táwọn wí níbi tí wọ́n ti ń tẹ̀lé àwọn olóṣèlú wọ́n fẹ́ lọ jó àwọn ni wọ́n kọ́ jó tí wọ́n lùlù fìlù dára fi gbogbo ẹ̀ dára wọ́n lọ lọ́nà ni wọ́n l'accident á lè kàyé irú ẹ̀ ṣé tí wọ́n bá wá mú òṣèré kan tí wọ́n bá fi sínú ìṣèjọba ní ìpínlẹ̀ kan àbí ní ìjọba àbílẹ̀ kan àbí ní orílẹ̀-èdè nàìjíríà bí president Bọ́lá Ahmed Tinubu ṣe wà yẹn tí wọ́n bá wá ń pípò bẹ́ẹ̀ ṣe ń pín yẹn tí wọ́n wá ronú kan àwọn àgbà òṣèré kan pé àwọn eléyìí náà ti pẹ́ wọ́n ti ṣe wàhálà fún wa rí ẹ jẹ́ ká fáwọn náà lóye ṣó burúkú jù ní kí ló dé tí wọ́n fún òṣèré àbí pèdèpèdè kan ní ipò nínú ìṣèjọba tí ẹ̀yin kan wà bọ́ ta tẹ́mọ̀ wá sọ pé wọn ò ṣe dáadáa lọ́nà wo ni wọ́n fi ṣe dáadáa káwa kan mẹ́ fẹ̀ fún lórí kámẹ́rà kẹ́yìn ó sì mọ jẹ̀gbádùn ẹni tó fẹ́ ronúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wéré wa kò ní kú mọ́ ẹ ń fẹ́ ronúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ pokùnso nínú àwọn rẹ́kọ́ọ̀dù táwa ń ṣe tá a bá ṣe rẹ́kọ́ọ̀dù tẹ́ ẹ bá gbọ́ wọn ò ní kú mọ́ ìyàwó tó ti dẹrù lẹ̀ tó fẹ́ kó kú òǹlé ọkọ tó bá wo eré wa kò ní kó jáde mọ́ tàbọ̀ bá gbọ́ prógrámù lórí rédíò àbí lórí alágbèéká irú àwọn YouTube channels wa yìí bíi Bàbá Rere TV tó jẹ́ tèmi fàpẹ̀rẹ̀ Yorùbá Làgbà wọn èyí tí mo fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tó jẹ́ tèmi fàpẹ̀rẹ̀ àbí Ajé tẹlifíṣọ̀n tó jẹ́ tèmi fún àpẹẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn èmi ọmọ Akínsọlá ló ní mo wá fẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ràn wa lóòótọ́ àbẹ́ ẹ̀ fẹ́ wa àwọn channel mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ ẹ dákun ẹ jẹ́ ìrànwọ́ yín nínú àwọn channel yẹn ẹ lọ́ mọ́ bá ń subscribe sórí ẹ̀ ẹ mọ́ bá ń like kẹ́ mọ́ bá ń comment mẹ́ta ló wà lọ́wọ́ mi èyí tí mo fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo pè ní Yorùbá Làgbà wọn ẹ̀kọ́ Yorùbá Làgbà wọn yóò gbé jáde Ajé tẹlifíṣọ̀n èmi ni mo ní Bàbá Rere TV Bàbá Rere TV èmi ni mo ní ẹ máa bá mi subscribe sórí mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ rí ìyípadà mo fẹ́ kẹ́ ẹ fìfẹ́ hàn mí mo fẹ́ kẹ́ ẹ fìfẹ́ hàn mí fún ìdí èyí mo ní àwọn gómìnà tí wọ́n ṣe dáadáa àti àwọn èèyàn kan tí wọ́n wà nínú ipò òṣèlú èmi o lórí ètò tí mò ń ṣe tí mò ń bá lọ yìí màá dárúkọ wọn nílànà ibi tí wọ́n ti ṣe dáadáa tó hàn sí mi látàrí iṣẹ́ tèmi ń ṣe tí wọ́n múnú àwọn akẹgbẹ́ mi tí wọ́n fi wọ́n sínú ìṣèjọba wọn bí wọ́n bá fẹ́ nìkan síbì kan tínú ẹ bá ń bàjẹ́ nǹkan ń bàjẹ́ ni a jẹ́ pé wọ́gùn ò tọrọ dáadáa fúnra rẹ̀ àwọn tí wọ́n mú yẹn tí wọ́n ti kú òǹbẹ̀ gbogbo ọ̀nà yòówù tó bá rí kí wọ́n gbégbà ńgbò bá yá ọba tó ṣe ti Táyé yóò ṣe ti Kẹ́hìndé ọba tó kọ́lé fúnra bí eléwé òun náà ni ó padà kọ́ fún taláṣọ yóò kàn kó wá níbi tó bá ti yẹ kó kàn gbogbo wa kọ́ ni ó kàn níjọba ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ ń tẹlòmíì kánsẹ́lò àdúgbò ẹlòmíì ni ó ràn lọ́wọ́ àmọ́ èyí tí wọ́n bá ṣe tó bá dáa ẹ jẹ́ ká kí wọn ká yìn wọ́n ẹnì kan ò lè ṣe tán Ọlọ́run tó dá wa gan kò tẹ́ gbogbo wa lọ́rùn kò tẹ́ gbogbo wa lọ́rùn nígbà tí fídíò míì tí ó tún máa tẹ̀lé eléyìí á dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà tí wọ́n ti fi àpẹẹrẹ rere tí wọ́n ti fi lélẹ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ pé èèyàn ni àwọn òṣèré èèyàn làwọn olórin èèyàn ni àwọn pèdèpèdè wọn kì í ṣe ẹni téèyàn máa ń tẹ̀ mẹ́rẹ̀
wọn èé ṣe ẹni téèyàn máa tẹ̀rì, ẹni àáràn lọ́wọ́ ni wọ́n, wọn èé ṣe ẹni tá a máa fi ṣe yẹ̀yẹ́, wọn èé ṣe ẹni tá a máa fi ṣe ẹ̀sín. Ẹyọ, àmọ̀ràn mi wá ni pé tí wọ́n bá jẹ́ pèdèpèdè, tí wọ́n bá jẹ́ olórin, tí wọ́n bá jẹ́ òṣèré, tí gómìnà kan, ààrẹ kan, ìjọba ìbílẹ̀ kan tí wọ́n bá ràn wọ́n náà lọ́wọ́, ẹ̀yin náà ṣe kí ni? Ẹ ran àwọn tẹ́ ẹ mọ̀ pé wọn ò tó ẹ̀yin náà, ẹ ràn wọ́n lọ́wọ́. Ẹ má jẹ́ ká máa lùlú bámúbámú la yó. Ẹyọ, ẹ má wo bí tí ń ṣe yín o. Ihun tó bá bọ́ sójú ẹ jẹ́ ó bọ́ símú o. Àwọn tó bá wà ní agbègbè tiyín náà, tẹ́yin náà bá lè ṣe fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́ nínú àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí, táwọn náà ò fi ní máa kábàámọ̀ pé àwọn ṣe yà sídìí iṣẹ́ yìí, táyé ò fi ní máa nàka wá míì ṣe. Ó yẹ kó yé yín o. Ọ̀pọ̀ àwọn òṣèré, ọ̀pọ̀ olórí, ọ̀pọ̀ pèdèpèdè, aṣọ ló bò ó. Ogunlọ́gọ̀ wa ni ò yó rẹ o. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ lórí rédíò, àwọn kan rò bá ti tó tán. Tí wọ́n bá ń wo eré wa lójú wọn, wọ́n rò pé a ti tó tán. Wọ́n rò pé a ti tó tán ni. Àwa la mọ̀ pé a tó tán. Ogunlọ́gọ̀ wa lebi ń pa, ogunlọ́gọ̀ lápá rẹ̀ ò ká owó iléèwé ọmọ ẹ̀. Ẹ ń bá wá rọ́nà àbáyọ nínú wa, ẹ jẹ́ ká máa ranra wa lọ́wọ́, ṣé ẹ mọ̀ pé ìwé mímọ́ kìíní kejì tó fi mọ́ ìṣẹ̀ṣe, ihun táwọn náà ń polongo nìyẹn o. Ihun tí wọ́n ń polongo òun náà nìyẹn o. Ká máa ṣe sàárà, ká ran ọmọ wa lọ́wọ́, ká ran ìyàwó lọ́wọ́, ká ran ọkọ lọ́wọ́. Àwọn tó bá tún wá súnmọ́ wa náà, ẹ má fojú àbùkù wò wọ́n. Wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kò tíì yọ, ẹ dá sọ́rọ̀ wọn. Nígbà tí fídíò tí ó mọ tẹ̀lé léyìí, màá wá kán wọnú ẹ̀ gangan ní ti tara. Àmọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat, Ọlọ́run Elédùmarè kò ní kúrú ẹ̀mí ẹ̀ o. Ọlọ́run ò ní kúrú ẹ̀mí ẹ̀. Etí ń dùn yìí, àṣàsí ayé ò ní ràn, kò ní ran gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ rẹ̀. Kò ní ran ọmọ ẹnìkọ̀ọ̀kan wa, kò ní ran aya, kò ní ran ọkọ wa, kò ní ran gbogbo olólùfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ìgbésẹ̀ tí Dr. Oríyọmí Hamzat ó gbé, tọ́lọ́run ó fi ní òun ò ránṣẹ́, Ọlọ́run má jẹ́ ó gbé. O ò ní rógun àkóbá, o ò ní rógun àdábá. Èyí tá a wá ń wí náà, tọ́lọ́run bá fi kẹ́ wa tó gbà bẹ́ẹ̀ fún wa délẹ̀, Ọlọ́run ò ní fi bà ọ́ lóko jẹ́, kò ní fi dàlámọ̀rí ayé rẹ, kò ní fi dàrú. Gbogbo ohun tọ́lọ́run ti ń bọ̀ tò tí ń tò, kò ní dépò gómìnà tán kí n tó ń tò kó wá dàrú mọ́ ọ lọ́wọ́. Gbogbo ẹni tó bá bá ẹ sàmí tó dénú, tó bá mi sàmí fún Dr. Oríyọmí Hamzat tó bá dénú, yóò rí bẹ́ẹ̀ fún gbogbo wa náà láṣẹ Ọlọ́run. Nígbà tẹ́ tún mọ pàdé mi nínú fídíò tí ó tún tẹ̀lé léyìí, ẹ mọ̀ bá mi ká lọ. Akínsọlá Nurudeen Adékúnlé lorúkọ tí mò ń jẹ́. Àlàjì orúkọ ni wọ́n ń pè ní Mátàgbàmọ́lẹ̀ 1, Mr. Fẹ́lẹ́tọ̀ Lẹ́tọ̀ ẹ̀. Ọlọ́run ló dé wá, àyàfọ́ Ọlọ́run yìí rèé, èmi á pè mí lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ìgboro. Ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín, Ọlọ́run ọba ò ní jẹ́ ó kan. Ẹ pàdé mi.